Mo ní kí n fún wa ní ẹ̀yọ̀nú. Gbogbo ẹ̀dá tí ó bá rí iṣẹ́ ìyọ̀nú yìí, tí ó bá rí, tí ó bá jẹ́ wípé kò tẹ́ ọ lọ́rùn, fi í lẹ̀ kúrò ńbẹ̀. But tó bá ti rí, gbìyànjú kó ṣe ni. Gbìyànjú kó ṣe, mo fi Olódùmarè bẹ̀ ọ́. Wò ó, ẹni táyé bá yọ́nú sí, Ọlọ́run bá gbọ́ ní ṣe nǹkan rí láyé. Ọlọ́run, ẹni ayé bá yọ́nú sí ní ṣe nǹkan rí láyé. Ẹni tí ayé ò yọ́nú sí kò lè ṣe nǹkan kan, kò lè ṣe anything. Ọlọ́run, ẹni ayé ò yọ́nú sí kò lè ṣe anything. Wò ó, ẹ̀yọ̀nú lélẹ̀ tí mo fẹ́ fún yín ní ìkànnì YouTube yìí o. Papa ńlá kú ẹ̀yọ̀nú tó dẹ̀ dá mi lójú bí ikú. Kódà kó jẹ́ àjẹ́, kó jẹ́ oṣó, kó jẹ́ mèrè, kó jẹ́ lẹ́bọ lóògùn, alásàsí, elépè, aláfọ̀ṣẹ, wọn ò yọ́nú sí ọ. But tó bá wá jẹ́ wípé wò ò nílò rẹ̀, dákun, bá mi fún ẹni tó lè nílò rẹ̀ torí t'Ọlọ́run. Ó ní mo fi bẹ̀ ọ́. Mo kàn ní fi sílẹ̀ ní alẹ́ yìí. Ọlá wípé mo lẹ́sbíìsì, ìyẹn lénìí. Ó ló jẹ́ kí n fi sílẹ̀ fún wa, ìyẹn lénìí. Ó ní mo ní kí n fi sílẹ̀ fún wa. Bẹ́ẹ̀ ni. Ẹ bá ti wá mọ̀ pé òun ò nílò rẹ̀ o, kó jẹ́ kí kémi o. Kò nídìí tí ẹ bá mi pín, show love and like, kó dẹ̀ subscribe sí YouTube mi. Ní tí mo lè ní kí n sọ fún yín nìyẹn. Kò sí pé tàbí ṣùgbọ́n kan bẹ́ẹ̀ ni ò jẹ́ wọ́n fẹ́ràn mi àbí kíni kan. Àwọn àgbàlagbà ni. Àṣírí ńlá tó dẹ̀ dára ni. Àṣírí tó dára burúkú ni. Ilé ti sá lọ bẹ̀. Ó yá, ṣé ẹ ti ṣe tán? Ẹ bá ti ṣe tán kó jọ̀ kó bá mi show love and like, kó dẹ̀ bá mi share program yìí. Ẹ ní sórí burúkú. Gbogbo wa lábá ìyọ́nú Ọlọ́run pàdé. A sì tún bá téèyàn náà pàdé. Tó bá ní pé kò sí bẹ́ẹ̀, ìwọ lo mọ̀ láyé rẹ. Nígbà tí èsì mi. Ẹ jọ̀ọ́ ẹ bá mi show love and like ẹ̀yin tẹ́ bá ti ṣe tán. Ẹ jọ̀ọ́ ẹ bá mi show love and like níkànnì YouTube channel. Ẹ jọ̀ọ́ ẹ bá mi show love and like. Ẹ jọ̀ọ́ ẹ bá mi show love and like. Ní YouTube channel mi, ẹ bá mi show love and like. Ẹ jọ̀ọ́. Ẹ tún bá mi, ẹ rate mi dáadáa. Ẹ rate mi, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Gbogbo ẹni tó bá lo iṣẹ́ yìí, tó bá ní kó rí bẹ́ẹ̀, kó comment ẹ̀ under comment post yìí gangan ní YouTube. Kó comment. Ẹ bá ní kó rí bẹ́ẹ̀, kó comment. Ó yá, ẹ jọ̀ọ́ bá mi show love and like torí live mi. Ẹ jọ̀ọ́. Ẹ lọ bá mi wá ẹ̀fọ́ yánrin. Ewé ni o, ewé ẹ̀fọ́ yánrin. Ewé ẹ̀fọ́ yánrin 16. Òun lẹ máa bá mi wá. Ewé ẹ̀fọ́ yánrin. Àwọn olórìṣà ni wọ́n máa ń jẹ ẹ̀fọ́ yánrin. Àwọn olórìṣà máa ń jẹ ata àjọsí 16. Bẹ́ẹ̀ ni, ata àjọsí 16. Ẹ lọ ewé ẹ̀fọ́ yánrin, ẹ fà sínú apẹ. Ẹ lọ ata àjọsí 16 náà, ẹ fà sínú apẹ tàbí ìyèré 16. Ẹ fà sínú apẹ. Tí ẹ bá ti fà sínú apẹ tán, ẹ bá mi bọ ìgbín apinnu kan. Mo ti lọ sí. Ẹ bá mi bọ ìgbín apinnu ẹyọ kan. Tí ẹ bá ti bá mi bọ ìgbín apinnu ẹyọ kan, ẹ fọ̀ tí ó mọ́ ṣáká. Ẹ bá mi fi sí inú apẹ yìí náà. Ẹ sì lépo níyọ̀. Tí ẹ bá sì lépo níyọ̀, ẹ gbé sí ìgbèrí yín. Alẹ́ lẹ máa ṣe iṣẹ́ yìí. Ẹ gbé sí ìgbèrí yín ní dédé aago mẹ́rin ìdájí àárọ̀. Ní dédé agogo mẹ́rin ìdájí àárọ̀ kùtùkùtù. Ilẹ̀ máa jíjẹ àsèjẹ náà. Kò jẹ́ bó ṣe jẹ́ o. Ní dédé agogo mẹ́rin ìdájí lẹ máa jíjẹ àsèjẹ náà. Ago mẹ́rin ìdájí lẹ máa jíjẹ àsèjẹ náà. Kò jẹ́ bó ṣe jẹ́. Ọlọ́run ọba ń gbọ́. Ẹ wò ó. Nínú èpè, nínú àdúrà, ẹ ṣe kan. Olódùmarè ń gbọ́. Nínú èpè, nínú àdúrà, ẹ ṣe kan fún mi. Ọlọ́run. Tested and confirmed
bó ṣe jẹ́ nìyẹn o. Ẹ bá mi show love and like, ẹ bá mi share program yìí. Ayé wa ò ní bàjẹ́. A rí ìyọ́nú Ọlọ́run, a rí téyín o. Àṣẹ.